èwo lẹ tún wá já yìí kí ló kúnlẹ̀ yìí kí ló ṣẹlẹ̀ gan ẹgbà kí gangan ló ṣẹlẹ̀ kí gangan la fẹ́ ṣe lọ́la sáàṣì súná ọmọ ni mọ̀mọ́ bèjì ẹ pé ewu ọmọ o olùwọ́ wò ó kí lórúkọ ọmọ náà sọmọ là ń kó gan ni ókè màmá ń ṣe bẹ́ẹ̀ dé màmá ọdún ìrẹ́ pẹ́lẹ́ mò ń bọ̀ àkínyín kú wẹ́dì ọmọ ẹ jáwọ́ tán wá bá wa já ẹ ti dákọ̀ sí bo ṣé lùbọ́ ni àwọn táwọn ń gbà tá a bọ̀ dà ẹ jáwọ́ tó ṣẹlẹ̀ yẹn ń bọ̀ wá kí Iyabeji ẹ dákọ̀ ẹ ṣe wa ń bẹ̀ ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ sàmà ẹ kú àbájú ṣe o ẹ wò ẹ jáde sí gbọ́ràn náà ẹ pàkínní náà jáde sí gbọ́ràn ẹ̀yin aláṣẹ wa ẹ ṣeun kí lorúkọ company yìí náà Sam Cuisine gbogbo eléyìí tán gbé wá ọ̀fẹ́ ló bá dé èmi ò rírú Ọlọ́run rí o àsáwọn èèyàn kan tún wà náà téèyàn tó rú wọn rí wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ní dádì sà gbogbo tí wọ́n lò tí wọ́n fi dáná àtàwọn aláṣẹ àtàwọn orú nǹkan báyìí adúrú nǹkan tó já yìí àtàwọn ẹ̀mẹ̀wá wọn tí wọ́n jókòó yìí wọ́n gbé bọ́ọ̀sì wá náà so gbogbo nǹkan tó gbé wá yìí bọ́lẹ̀ ti wá mà eré àbò Ìbàdàn New Garage wọ́n dẹ̀ wá wọ́n gba kọ́bọ̀ Sam Cuisine iléeṣẹ́ yín yóò mọ̀ ga sí iléeṣẹ́ yín kò ní wálẹ̀ Ọlọ́run tó ti ń bá yín ṣe kò ní padà èdè ó ní ilé ti dúró yóò ló tún kù mọ́ ká bọ́nu ilé ká máa jà mọ́nà ló mi ilé torí yín lò fóònù mẹ́ta náà fóònù méjì là ń lò fún kàrámọ̀ wá pọ̀ tó báyìí ògo ni fún Kristi èwo lélẹ̀ sọ́jà ṣé wọ́n bá wa já tébù ọ̀tá náà ni to go be the then drinks ní rìbà tó gbọ́ ni wọ́n ti já yìí ṣé wọn àti ìfọ̀bẹ dún màálù ìlọ́rùn ni ó yá ìrọ́kùnkùn ẹ bá mọ́ bẹ fúnra mi ni màá pa alápàdà wà ń bẹ kí alápàdà ó ṣe tẹ́mi ò lè ṣe ọmọ ojú ẹgbẹ́ yín lọ èmi ó yá mi wà ní fọ̀bẹ pa màá fà. màtí yẹ súná ọmọ màmá ń súná ọmọ o màmá ẹ pé ewu ọmọ àdúrà ká ẹgbẹ́ ọmọ sí ẹgbẹ́ ọmọ tuntun jáde sọmọ tá ń kórè àdúrà ọmọ tá ń kórè ẹ̀yin tá ń wọ wà ẹ pé ewu Olúwa yóò wò ó Olúwa ó dá sí kí la ẹdọ òun ni mo gbà fọmọ náà ẹ̀gbọ́n ọmọ ni yóò jẹ o Clara Alade àbí nǹkan Clara Alade àbí nǹkan ẹ bá ti rẹ ti ń pè pèpè báwọn owó ló wá tọrọ fọdà bẹntẹ ẹ kó ṣe o mo ṣe ká ní mo lè lọ blọọkù ẹni o tí n bá ti parí yín lọ blọọkù ẹ fún ti ń ṣeun tó bá ti pè yẹn lẹ́ẹ̀kan abẹ́ méjì tẹ́niyàn ò bá ti gbé òde farabalẹ̀ mo má ba láìfi jẹ fún mi jàre jẹ́ kí ọlọ́mọ mo sọ́rí jàre ẹ sí ọlọ́mọ ìyá olóríire abẹ́ẹ̀ni kó mama is looking sweet mama ṣe ẹ lè dìde ẹ lè dìde àgbàlá ló sọ̀rọ̀ ó yá ó bá jẹ́ Rónkẹ́ ló sọ̀rọ̀ ló lè máa kẹ́ra mama ṣe ẹ lè sakọ lọ́bẹ̀ wọn ó yẹ sakọ díẹ̀ lọ́bẹ̀ wọn. máa wò mí máa wò mí. díẹ̀ mọ̀ wọn díẹ̀. Wow! Oto díẹ̀. Ọkọ ẹ ti rí ẹ mọ díẹ̀ bàbá. Wow! Ọlọ́run ṣeun o. Wow! So màmá ó rìn sílé ni. Wọ́n gbé màmá wá Tafila Foundation. Màmá wa rìn sílé wọn náà ti ṣe nǹkan kan ní pálọ̀ ẹjẹ́ àwòká tó wá kí màmá ẹ̀yin tí Ọlọ́run lò àwọn fẹ́ wá kí yín ẹjẹ́ ń pẹran ṣe ju wa o afẹ́rí kan ju ẹran lọ́rùn báyìí tẹ́rẹ́ mi orí ìhun nìkan ni màá jẹ́ forí ńlẹ̀ fún mi só lè tó mi jẹ̀sà ẹ fún mi lórí àti bí ike ẹ̀yìn èmi nìkan máa parí ẹ̀ ẹjẹ́ wọ́n ti dé kọ́tìn wá bá mi sáwọn wíńdò yẹn àti bá mi ṣí gbogbo ẹ̀ this is wonderful. This is wonderful. Wọ́n ti ṣe gbogbo ẹ̀. Wọ́n ti ṣe cutting. Everything is doing well by God's grace. Ògo ni fún Jésù lókè ọ̀run. Ọlọ́run ló ṣe lè kí ìṣe nìyàn.
gbogbo yàrá ni wọ́n ṣe curtain sí ẹ wò wọ́n ṣe curtain sí bíbá yìí náà then èwo ni jẹ́wẹ́jẹ́wẹ́ kí ni wọ́n porúkọ ẹ̀. dining curtain. dining curtain tó jẹ́wẹ́jẹ́wẹ́ lè wọ́n pè bí kí dáadáa lórí ẹ̀yin sábà ní dáadáa wá yọ ń bẹ̀ so n fẹ́ dáadáa àtọwọ́dá rè sórí fine so God be the glory kitchen náà ti sẹ́ wow mo láì fẹ́ ṣe sẹ́ẹ̀tì bíi wow ẹ jọ mi o èmi náà máa ń sẹ́ẹ̀tì gbẹ́dá ẹ má jà tójú bọ́ lójú ó yá ẹ já wo yàrá òun lápá wo curtain bẹ̀ káwo curtain bẹ̀ wow this is wonderful to God be the glory ẹ kàn gbé lọ́ọ̀kan ẹ wo iṣẹ́ tí Ọlọ́run ṣe ògo ni fún Kristi lókè ọ̀run fún tọ́lọ́run ṣe ó yá ẹ já máa lọ ẹ yá ẹ já padà ìyá ọlọ́mọ ẹ pé ìwọ ọmọ ìyó márèjì ewu kó jáde là ń kó lónìí so ẹ̀yin àfáà wa mọ̀mọ́ sí káwọn àfáà náà wà lọ́la káwọn bá wa gbogbo ẹ̀ náà ṣepò ní gbogbo ẹ̀ náà gbogbo kálukú náà ló wá náà ni wọ́n kí wá gbogbo kálukú lẹ́ ń retí lọ́la so God be the glory àwọn èèyàn pè gan pé ọ̀la àwọn bọ̀ kí alóde kí màálù ṣe fún yín ó yá ẹgbẹ́ lọ́ọ̀kan kí ló dé kí lẹ fẹ́ ṣe fún ẹjọ́ ẹgbẹ́ yín kúrò ṣé ìsàlẹ̀ lórúkọ yín àbí ìsàlẹ̀ àbí ìsàlẹ̀ kí ló ń jẹ́ náà ṣé ìsàlẹ̀ ni ṣé ìsàlẹ̀ ni àbẹ̀wò ìsàlẹ̀ ìwọ ní ń jẹ́ ìsàlẹ̀ ẹ̀ ṣe fòkè sí tó wá fi jẹ́ ìsàlẹ̀ ẹ má gbèbè má ti ń dun lọ́rùn o Facebook ìfẹ́ rí bẹ́ẹ̀ wọn ẹ kàn jẹ́ káwọn èèyàn rí wáò ẹ mọ̀ dà dùbúlẹ̀ àánú mi ń ṣe ẹ já dá padà lọ bí a ti rà ẹ mọ̀ dùn lọ́rùn ọ̀ so wá ń lọ́nu a ò fẹ́ kó o lọ a ò fẹ́ kó o lọ èmi kó o Daddy afẹ́ Olúwa fẹ́ jù báyìí. Olúwa fẹ́ kó lọ ẹ̀yin lẹ fẹ́ kó lọ a fẹ́ kó o lọ èmi kó o mo wà nú àwẹ̀ o ọjọ́ wo lẹ bẹ̀rẹ̀ àwẹ̀ òní so kò sọ́wọ́ mi ń bẹ o èmi wà nú àwẹ̀ o ẹ má dùdùbúlẹ̀ Olúwa ọwọ́ mi rèé o ìpinnu gbàtà dé báyìí wọ́n kó àwọn nǹkan tó tún pọ̀ bọ̀ ẹ jáwọ́ ṣe ṣọ́ọ̀bù tí wọ́n ṣe ń bẹ̀ yẹn wọ́n kó ṣọ́ọ̀bù lọ́wọ́ to the glory of God ògo ni fún Kristi ẹnìkan ní pásítọ̀ ayédè wà nú àwẹ̀ wọ́n dẹ̀ tí wọ́n á ṣe pátápátá báyìí God is our strength tí n bá ṣetán tí n bá délé mo lè lọ wó kalẹ̀ ṣùgbọ́n tá a bá ti ń ṣe lọ́wọ́ God is our strength iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ ìlágbára to God be the glory wọ́n ti ń kú ṣọ́ọ̀bù màmá. As we can see, everything is going on smoothly. Gbogbo nǹkan lọ déédéé. Ògo ni fún Jésù. Ọlọ́run kì í bẹ̀rẹ̀ iṣẹ́ kó má ṣe àṣeparí ẹ̀. Òun ní bẹ̀rẹ̀, òun ní òpin. Òun ní Alpha, òun ní Omega. Òun ní ẹni ìṣáájú, òun ní ẹni ìkẹyìn. Òun ní aṣáájú ogun lálọ, òun ní akẹyìn ogun lábọ̀. Òun ní omnipotent, omnipresence and omniscience. Gbogbo ògo jẹ́ tiẹ̀. Gbogbo ẹ̀yin tẹ̀ ń kí wa pásítọ̀ wẹ́dọ̀ ẹ mọ̀ kí mi. Jésù ní kẹ́ kí ẹ dá ògo yẹn padà fẹ́ni tó ní wọn bí aláya mi dá láti gba ògo wọn bí baba ńlá kú mi dá láti gba glory Jésù nìkan ló ní gbogbo ògo Jésù ló lágbára àtògo ẹ jáde bẹ́ẹ̀ ẹ jáde lágbára. This is wonderful. Okay, ẹ kàn gbé ẹ̀yìn yẹn báyìí. This is wonderful. This is wonderful to the glory of God. Ohun tí Ọlọ́run ṣe yìí ó yani lẹ́nu ẹ má bọ̀ wọ́n ní mọ́tò tí ń gbé àwọn nǹkan kan bọ̀ ó yẹ máa bọ̀ ẹ kú iṣẹ́ o ọ̀gá wa káàfàtà iṣẹ́ fínísì yìí ó lẹ́gbà ẹ̀yin gẹ́lẹ́ káwọn pè ní bàbá ọlọ́mọ tuntun ọjọ́ òní tàbátí lárí ṣé ẹ̀ ní dáfà lónìí bàbá ọlọ́mọ tuntun ọjọ́ òní. Ẹ kó wa. Ẹ ṣe náà. Ẹni náà. Ó yẹ ẹja lọ́dọ̀ mọ̀mọ́. Sọ ti ń lọ ni. Àní ẹ mọ̀ dùnkì ní Ìlọrin. Ó yẹ ẹ gbé padà. Ṣé wọn ẹ̀jẹ̀ ọtí sí? Ẹ má gbé tẹ̀yẹ̀ tẹ̀jẹ̀ o. Ẹ̀mí náà ló jẹ́ kí n bèrè. This is wonderful and great. This is wonderful and great. Ògo ni fún Kristi lókè ọ̀run. Bẹ́ẹ̀ ṣe gbé báyìí sọkùnmọ́ lọ́rùn àwọn kan ti ń sunkún lọ́nà láìpẹ́ ọmọ èèyàn ní dádùbúlẹ̀ ọmọ èèyàn kọ ọmọ ẹran ni sọmọ ẹran ni àbí ìyá ẹran ìyá ni o àbí bàbá ẹran ó dẹ̀ ti ń ké ó ń ké pé òun ò fẹ́ lọ ẹgbẹ́ ó lóun ò fẹ́ lọ ó lóun ò fẹ́ lọ to God be the glory àti ṣẹlẹ̀ ìnáṣẹ tẹ̀mí.
All glory to God. We give all adoration. All glory. Gbogbo agbára. Gbogbo ògo fún t'Ọlọ́run. Màmá báwo ni ní ṣe rí lónìí? Ẹ fún mi fún kejì. Inú mi dùn lónìí. Ẹ gbé sójú màmá. Ní ọjọ́ tòní inú mi dùn yàtọ̀. Yàtọ̀ sí bó ṣe ń jà tó tẹ́lẹ̀. Irọ́ ni màmá. Òní yóò tún wá tó pọ̀ sí. Irọ́ ni mi ò gbàgbọ́. Inú mi dùn gidigidi. Báwo lẹ ṣe fẹ́ kí n gbàgbọ́ màmá? Nítorí pé Ọlọ́run ni. Ọlọ́run ni. Ìyẹn ò ti tó mi. Ọlọ́run ni. Ọlọ́run ni. Ọlọ́run. Màmá títí di àárọ̀ yìí ẹnu sì ń yà àwọn èèyàn pé is this possible? Ẹnu ń yà àwọn èèyàn pé ṣé eléyìí so possible ṣá? Láàrin oṣù kan ọjọ́ tá à ń la foundation bí màmá kílẹ̀ ń ràn lọ́kàn yín bẹ́ẹ̀ tá à ń la foundation bí ẹ̀ tí ì gbàgbọ́. Wọ́n tẹ wá sẹ́yìn àwa bọ́ sí. Òní fídíò ibi tí à ń sọ pa ẹ̀ tí ń sọ pa ẹ̀ tí Ọlọ́run sọ nípa ẹ̀ ibi tí Olúwa júwe nìyí ibẹ̀ sí ní wáyé. Àǹtí Rónkẹ́ ọjọ́ tá a wá ṣe foundation kí lẹ̀ ń rò àwọn ìfẹ́ gbọ́. Mò ń bi Ọlọ́run pé ṣó possible. Ẹ ń bi Ọlọ́run pé ṣó possible. Wow. Mo ń béèrè pé ṣó possible ṣó òótọ́ ni. Èmi dẹ́ èrò pápápá pé kò ní dá o. Tolúwẹ̀ ẹlú ìṣọ̀nà méjì o torí àmọ̀ bó òótọ́ ni. Àmọ̀ bó òótọ́ ni bóyá foundation nìkan wọ́n bẹ̀rẹ̀ jàre pé kò wà ní. Ṣùgbọ́n ògo ni fún Jésù ọba aláṣeyọrí. Adúpẹ́ o Ọlọ́run ṣeun o. Bó ṣe máa ń rí lójú èèyàn náà nìyẹn pé àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ nǹkan kan tó ti fún mi ní ìdánilójú ni pé àkọ́kọ́ tí a ti kọ́kọ́ ṣe gbàrà ní was not last year March náà ni màmá yẹn wà ní Olódó tààrà wíńdò ra lẹ̀kùn kunlé wọn rẹ́lé wọn ṣe tọ́ílẹ̀tì gbẹ́sáráńgá ìgbà yẹn náà màmá yẹn ti ẹ̀ fọ́jú màmá yẹn ò gbàgbọ́ láti ìgbà yẹn ṣé mo pàdé ṣerú ẹ̀rí nígbà yẹn lọ́hùn-ún bá a dẹ̀ ṣe ti gbàgbọ́ sọ kínní kan ni mo mọ̀ pẹ̀lú ara mi mo fẹ́ràn ìgbàgbọ́ gan ìgbàgbọ́ dára gan mo dẹ̀ tún rẹ́pọ̀ yẹn kọ́ lára màmá náà ní ìgbàgbọ́ màmá has faith màmá nígbàgbọ́ ààyè wọ́n nígbàgbọ́ ààyè tẹ́ bá ń gbọ́ ọ̀rọ̀ wọn nípa Ọlọ́run ló ṣe wọ́n nígbàgbọ́ èmi náà máa ń gbàgbọ́ pé kò sí ní tí ò ṣeé ṣe ọjọ́ wọn gbé wọn dé tá à ń sọ pé nǹkan méjìlá máa ṣe àgbàdua màmá ó sì rìn kò sí agbára kankan kò sí nǹkan tá a gbójúlé mo sá gbàgbọ́ pé Ọlọ́run yìí ó ti ń ṣe bóde ka Bíbélì dáadáa ẹni tó la ọ̀nà nínú òkun fáwọn ọmọ Ísírẹ́lì àbò lọ ka Bíbélì ni odidi òkun ńlá bùn Olúwa ní kí Mósè mú ọ̀pá ó yá nà sí etí odò ó dẹ̀ nà sí etí odò odidi òkun ńlá òkun tó tó láti rú bíi déyànà àgbàlá tó kún lọ bẹ́ẹ̀ ó sì wá tẹ́ lọ ibi tó tún wá yà mí lẹ́nu rí o Bíbélì pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n sì rìn lórí ìyàngbẹ ilẹ̀ àwọn èèyàn kì í kíyèsí bẹ̀ yẹn wọ́n rìn lórí ìyàngbẹ ilẹ̀ ó túmọ̀ sí pé wọ́n tẹ́ ẹrọ̀fọ̀ no ṣe bómi kan ló sọ yẹn kí ló wà nílẹ̀ yìí ẹrọ̀fọ̀ ló wà nílẹ̀ bẹ́ẹ̀ ó ní ó wá ní wọ́n tẹ́ ẹrọ̀fọ̀ wọ́n rìn lórí ìyàngbẹ tó túmọ̀ sí pé bí Ọlọ́run ṣe clear omi yẹn ó tún clear ẹrọ̀fọ̀ wọ́n wá rìn lórí ìyàngbẹ ilẹ̀ so I so much believe in the power of God in the power of God in the power of God Olúwa ti sọ fún mi pé ohun tí n bá ti dè ní ayé ó lọ́wọ́ máa dè lọ́run ohun tá a bá ti tú ní ayé a máa tú lọ́run so glory be to God today mo ní láti wálé nìní èní la bẹ̀rẹ̀ àwẹ̀ wa bẹ̀tẹ̀ mo gbọ́dọ̀ màmá lẹ́ẹ̀kan sí ẹtú dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ẹtú dúpẹ́. Mo dúpẹ́ o. ẹ dúpẹ́ táàtì dúpẹ́ àǹtí Rónkẹ́ náà dúpẹ́. Nítorí pé Ọlọ́run jẹ́rìí ara rẹ̀. Ògo ni fún Kristi. Nítorí pé Ọlọ́run fi ara rẹ̀ fi agbára ara rẹ̀ hàn. Nítorí Ọlọ́run sọ ó sì rí bẹ́ẹ̀ ó sì múṣẹ bẹ́ẹ̀ ó sì fiyè sí ó sì fọkàn ó fọwọ́ sí. Ọlọ́run fọwọ́ sí Ọlọ́run fiyè sí ọ̀rọ̀ mọ̀mọ́ ọ̀rọ̀ agbára ni o Ọlọ́run fiyè sí ṣe n pe sáàmù kan wà tó ní fiyè sí àdúrà mi Psalm 5 Psalm 5 fi etí sọ̀rọ̀ mi Olúwa fi etí sọ̀rọ̀ ẹbí mi ìgbà tó sọ̀rọ̀ ìkan ó ní fi iyè
Iye ẹ gbọ́rọ̀ màmá ó ní Ọlọ́run fi iyè sí Ọlọ́run fi iyè sí tọ́lọ́ máa fi lè fi iyè sí nǹkan yẹn yóò parí ẹ̀ so màmá ní Ọlọ́run lọ́wọ́ sí Ọlọ́run tún fi iyè sí to God be the glory ẹgbẹ́ ẹwọ ẹ̀kan ara gbé kíní ẹ lọ́ọ̀kan ẹ má jẹ́ ọkọ bẹ́ẹ̀ jẹ ẹ kàn gbé lọ́ọ̀kan bẹ́ẹ̀ ẹ kú iṣẹ́ o ẹ kú iṣẹ́ kí ni ká bá yín ṣe ń bẹ̀ ẹ jẹ́ wọn pa báyìí ó yẹ mọ́bẹ̀ wá evangelist ẹ mọ́bẹ̀ wá ìwọ ní gbéraga àyà ẹ mọ́bẹ̀ wá kí wọ́n pa ṣé mọ́ wọ́rí mọ́ ni kí mọ́ wọ́rí mọ́ ẹ̀yin lẹ́ni mọ́ wọ́rí o ìbàjẹ́ bẹ́ẹ̀ bá fi àwọn tó wà pé àwa ọ̀pá làwa àwa ti ń pa nǹkan ó tó 300 years báyìí táwa ti ń pa nǹkan àwọn ìkan gbéraga ni so mọ̀mọ́ ń dúpẹ́ inú wọn lè dùn àti Rónkẹ́ ẹ̀yin náà sọ̀rọ̀ pé bó nínú yín ṣe dùn tó ẹ fi èrò inú yín hàn bí ẹ ṣe mọ̀ọ́re tó tádúró nǹkan ìfilé wà ńlẹ̀ báyìí ó yá. ẹ ṣé mo dúpẹ́ ẹ wò ó tí n bá ní kí n máa dúpẹ́ mi kò sígbà tí mi ti ẹ̀ ní ṣe sọ kọ́lọ́ má jẹ́ lè ṣe sọ nítorí pé mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà náà láì áńgẹ́lì ló pọ̀ jù nínú wọn kì í ṣe ènìyàn torí tó bá jẹ́ ènìyàn ló ń ṣe lé á ti sú ènìyàn bẹ́ẹ̀ ni o àwọn áńgẹ́lì nínú ènìyàn tí wọ́n ní ọwọ́ sí gbogbo eléyìí mi ìmọ̀rú àdúrà tí mo tún fẹ́ ṣe fún yín ju pé ẹ ò ní rẹ̀ dànù láíláí ní orúkọ Jésù ẹ ti ń pọ̀ níye ẹ ò ní pẹ̀ ní o ẹ wò dádì ẹ jẹ́ kí n rìsáàbù ìdùnnú mi because mi ìmọ̀ tí mo tún fẹ́ sọ wọ́n tí n bá ní kí n máa sọ̀rọ̀ ló má jẹ́ kí n ṣì sọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣe léyìí gbogbo àwọn tó mú ẹkún kúrò tán fi ẹ̀rín sí wa ní ẹ̀gbẹ́ ibo ni kí n ti bẹ̀rẹ̀ báwo ni kí n ṣe máa tó tí a bá wú tegbòtegbò àmọ́ adúpẹ́ o adúpẹ́ àmọ́ lóore o adúpẹ́ o ẹ ṣé o tí mo bá ní ẹ ní mọ bí tẹ́ ẹ ti ń mú mo tún fẹ́ jọ bí èpè ẹ máa mọ bí tẹ́ ẹ ti ń mú ṣùgbọ́n kò ní tán bẹ̀ láíláí. àmín Jésù àmín. ọ̀hún mi tó bá bu omi kì í lójú tó bá bu ọ̀sà kì í lámì ibi tẹ́ ẹ ti ń mú kò ní tán níbẹ̀ kò ní lámì láíláí. fóun dédé àdúrà báwọn ẹ tọ́jú ẹ̀ sí náà tá a bá la kíní kàkì lámìgá ọmọ àgbàlantì tó ń sọ náà mò ń gbọ́ tó ń sọ abẹ́ ìgbàdúrà ń bẹ̀ ni ẹ tún kẹsàn án bẹ̀ náà tá a bá bomi kì í lámì. àbùdí ni tòkun àbùdí ni tòkun máa kọ́ lẹ́ o àbùdí ni tọ̀sà wọn kì í bomi kó lójú wọn kì í bọ́sà kó lámì ẹ̀mí àwọn wòlíì ìbùkún yín ló pọ̀ kọjá bẹ́ẹ̀ ṣe lérò lórúkọ Jésù. àdúrà ti tó bá mi ó sì tẹ̀ dìde inú ẹni èdùn kéèyàn pamọ́ra she is appreciating wọ́n dúpẹ́ gan inú wọn dùn tá a bá parí live video ọ̀tọ̀ ni wọ́n tún wá dúpẹ́ jáde mo ní káwọn ti bẹ̀rẹ̀ màá ní Ọlọ́run ló ṣe wọ́n sáwọn làwọn ní ilé mu ni ilé mọ̀mọ́ ni tí yá abẹ wọn wà ń bẹ̀ tán sí ń kálukú ń gbélé ẹ̀ káàkiri mélòó la fẹ́ kà ògo ni fọ́lọ́run Ọlọ́run ló ń ṣe é má jẹ́ ń gbọ́ pé lágbàlá Gabriel ló ń ṣe mọ́ Ọlọ́run ni àlágbára kankan owó la ní níbo la ti já wa Ọlọ́run ló ń ṣe é Ọlọ́run kan ń lo àwa fira wá lẹ̀ Ọlọ́run sì ní bó ṣe fira rẹ̀ lẹ̀ ó yá màá mọ̀ lò ọ́ ó dẹ̀ ń lò wá àgbé Ọlọ́run ga fún nílò tí ó ń lò wá lẹ́ẹ̀kan sí akí màmá kó ire ọlá ní sílẹ̀ o sẹ́yìn náà ń bọ̀ mo jẹ́rìí àwọn èèyàn yín ládùúgbò nu ẹ jẹ́ pé ìwọ̀n báyìí ní ẹ pè yí àwọn náà dàdúgbò ìmú o. ta ni mo kọ́kọ́ mọ̀ ládùúgbò. ok ọwọ́ ti kan wá olúwa wọ́n ti gbé nǹkan gbẹ̀yìn mi kò sí wàhálà ẹ wo ẹ mọ́wọ́ pẹ́ ẹ mọ́ra yín ẹ mú wa 2525 ó jẹ́ lò kò jù bá ń lọ 5k so as you keep a lot to do tá a bá parí ilé yìí àbí a ti parí ẹ̀jáde tá a bá ṣèṣì létọ́ lọ́la by weekend àwọn ilé gbogbo tó kù a fẹ́ lọ ṣe finish àti kan gbogbo ẹ̀ ilé mẹ́rin la kàn ní ṣé last week ni àbọ̀ upper week ó ti di upper week ilé mẹ́rin la kàn ní upper week a fẹ́ lọ ṣe finishing ẹ̀ àwọn ìyá yẹn náà àti ìṣe window wọn òjò ń pa wọ́n a focus lórí ilé yìí pàápàá torí condition màmá pàápàá torí target pé a month àdìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún wa ṣe the Lord bless you and keep you and multiply you kí màá tó sọ o and did that you ibo màá tún sọ gbà ẹ ṣàṣoríire láyé ẹ dẹ̀ rí ọ̀nà gbégbà ẹ máa rí àánú gbà it is well with you each and every one. ẹ tún gbé síbi tí wọ́n ṣe yìí ṣé máa ń fi kíní lẹ́rìí kí ni àǹfààní ilé ìtẹ́fí ńlẹ̀ yìí kí ni ó ṣe fún ṣé òun fáyìn. ok ẹ ń dẹ máa kéde kó lè jó straight tí àwọn afẹ́ kọ́rù sẹ́yìn yóò gbà tọdún mélòó náà ọdún mélòó. tọkọlẹ̀ bá ṣàpù ọdún kan èmi tọkọlọ mi wà ṣàpù báyìí kọ́ èmi ó lò tọdún mẹ́wàá ń bẹ̀rẹ̀
ẹ ní sáwọn mo fẹ́ kọ́nsìn iṣẹ́ télọ̀ ni èmi náà fi máa rán sọ àwọn télọ̀ ń gbèrú mi látẹ̀yìn wọ́n lè ní dádì agbádá yín 25,000 mẹ́rin kí ni èmi gan lọ́kọ́ bọ́ sí rán sọ báyìí tí máa wá kọ́yùn tán irú ìtẹ́ gbé lọ́wọ́ ẹ̀ máa pọ̀ òun fọ́tò èmi náà mọ ìyàwó èèyàn nǹkan ní ìyàwó rere àwọn èèyàn gidi ní ìmọ̀ yẹn. So God bless you lovers all over the world. We love you so much. ẹ ní jábọ́ ẹ ní ṣubú ẹnìkan náà dé wà ló máa ṣe tíátà ó yá ìwà fún mi fọ́ọ̀mù èló fọ́ọ̀mù tíátà mo mẹ́lẹ̀ lẹ́nu gbà mi ní ní fọ́ọ̀mù mo ti mọ̀ mọ̀ fọ́ọ̀mù mi rèé pásítọ̀ fọ́ọ̀mù yìí ẹlọ́báyà bèèrè màmá ilé láti ọkọ̀ ṣeré àti tíátà ń bẹ̀. So màmá pé ó gbà wá òṣèré bàbá mọ̀mọ́ àwọn àǹtí màmá kọ́ ibi máa kún lọ́la wọ́n ti ń kó tẹ́ǹtì bọ̀ odidi tẹ́ǹtì ńláńlá mẹ́jọ ni wọ́n ń kó bọ̀ wọ́n ti fẹ́ kó dé báyìí ibi ọba ń gbọ́ bóyá ìwọ náà orí tó máa ń kọ iná àánú mo rí gbà gbogbo yín lẹ́tí ẹ̀ mọ́ torí pé bá ń kọ́ ẹ wá sanwó orin ibẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ bá àwọn ṣe mékọ́ọ̀pù sálẹ̀ ilẹ̀ máa dé èmi náà ṣe mékọ́ọ̀pù o àfàìmọ́ ṣe mékọ́ọ̀pù mi ẹnikẹ́ni ò ní ṣe nínú ilé yìí ẹ̀yìn ní ṣe mékọ́ọ̀pù kí ni ojú tèmi nìkan ní wàrọ̀ fúlọ́la àádọ́kùn tèmi àádọ́kùn ojú pẹ̀sẹ̀ kódà máa lẹ tọwọ́ ṣé ń lẹ tọwọ́ kò sí wàhálà gbẹ láti so God bless you we love you so much ọ̀rọ̀ mi ò ní sú yín ìbẹ́yìn náà lẹ̀ ń follow wa. Okay, Mr. Johnson ẹ̀nà kó mélòó minerals 20 ṣé 20 kí ni is it 20 pack of 22 Mr. Johnson láti bo láti US láti New York Mr. Johnson láti New York wọ́n ní wọ́n rán èèyàn láti kó drinks wá omi ayé yín ò ní gbẹ ayé yín ò mọ dùn ẹ máa tẹ̀síwájú ẹ dẹ̀ ní jábọ́ wọ́n ti ní kán kó òfì wá ṣe kó dání ṣe kó fi inú mọ́tò ni ó yẹ lọ kó òfì wà nínú mọ́tò náà òfì wà nínú mọ́tò wo káre jẹ́ pí ọ̀tà ó bẹ́ ìwọ láàfin sí pí ọ̀tà nígbà ẹ̀yìn tí ẹ̀ múrúkọ wọn ti gbàgbé wọ́n ṣàlẹ́ nìkan ní kọ́ kó pí ọ̀tà àwọn èèyàn rán àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń bọ̀ ní ọ̀la ẹ̀yìn tí ẹ̀ ń bọ̀ lọ́la ẹ wá ọ̀nà yín dé Ìwó Road Ìbàdàn ẹ wo mọ́tò tó lọ sí Ẹgbẹ́dá Olúwo ẹ sọ̀kalẹ̀ ní Olúwo ẹ bá sọ̀kalẹ̀ ní Olúwo ẹ fònà méjèèjì ìmọ̀nà ṣọ́ọ̀ṣì wa mọ́ ó ti sapá mi lórí ẹ bá dólúwọ ẹ fònà méjèèjì ẹ bá ti fònà méjèèjì ẹ gbọ́kànlá tó ń lọ sí Àgbàlá Gabriel ẹ bá dàgbàlá Gabriel ẹ ti dé ọ̀dọ̀ màmá ẹ ti dọ́dọ̀ màmá so mama is happy once again ẹ bá ń wo ẹlòmíì lè fẹ́ fún wọn donation lẹ́nu ẹ bá ń wo wọn lè máa comment àwọn tó ń bọ̀ wá kọrin lọ́la àwọn Pain and Treasure band láti Èkó wọn láwọn ń bọ̀ lọ́fẹ̀ẹ́ ẹni tó wá bá wọn dáràn ẹ lọ gbé mọ́tò yẹn mọ́tò tó á fi kórin iṣẹ́ wọn wá àwọn wọ́n ti gbé jáde wọ́n bá sì gbé mi dání o ń bọ́ mọ̀ tá gbé lọ ògo ni fún Jésù so èwo ló tún kù náà kí ló kù tá àti ìdárúkọ ókè ẹ já kí àwọn kiri wa wọn kù iṣẹ́ o ẹ ní jábọ̀ o àwọn náà jí ó ṣeé ṣe àwọn là ń rí rán káàkiri they are very very humble bàbá ni gbogbo wọn bàbá inú ilé tán ti kọ́lé tán ní mọ́tò tán wà alright wọ́n humble lára wọn wọ́n rẹ ara wọn sílẹ̀ lábẹ́ foundation yìí and they keep obeying God iṣẹ́ mi náà obey gbogbo ohun tí wọ́n ń ṣe Ọlọ́run ni wọ́n ń ṣe fún àjọ ṣiṣẹ́ fọ́lọ́run ní so nídìí èyí wọn lè jábọ́ sátánà gbédè yìí. àwọn tó ń lọ estate. ok ó yẹ káwọn alákàtà dé wọn gbọ́dọ̀ gbàtàdé ká tó kù mí. So God bless you once again. Want to appreciate you. Ṣáṣọ màmá ti wà nílẹ̀. Tó ti wà nílẹ̀. Ọjọ́ ti gbé wá ní tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni. Màmá ní bẹ́ẹ̀ ni. Aṣọ yín ṣọ́ ti gbé wá. Èwo aṣọ tẹ̀ lọ rán. Aṣọ tẹ̀ máa wọ̀. Ṣọ́ ń gbé bọ̀ sáà. Wọ́n ń gbé bọ̀. Yóò máa gbé wá. Ògbóni fún Kristi lókè ọ̀rọ̀. So program yẹn máa bẹ̀rẹ̀ ní aago mọ́kànlá 11 a.m. láàárọ̀ la. Program máa bẹ̀rẹ̀ ní àárọ̀ so order of service ti wà a kò máa ṣe service pẹ́rẹ́pẹ́rẹ́ tí ò ní pẹ́ within 1 hour 1.5 hours àti parí service àyìn lọ́hùn àwàásù àgbàdua àyọ̀ àṣìlẹ̀ ọba ti ṣílẹ̀ tán kán kámẹ́là 12 sí mi wájú ló kù àbàlà 12 mi ìdápẹ́rin kan mọ́ ọ̀la 12 lábírèkì ọ̀la lọ́jọ́ kejì àwẹ̀ torí ìṣílẹ̀ 12 lábírèkì lọ́la bẹ́ẹ̀ni ó gbẹ̀yìn online
12 ní ẹ bírèkì o kẹ́ wá gbẹ́nu sámọ̀là so torí ìsílẹ̀ àmàlà 12 ẹran 9 ẹran kan sì gbọ́dọ̀ tó báyìí so nígbà máa bá jẹ mẹ́sẹ̀sán yẹn àmọ́ bí tí tara wá kù sí once again a lè mọ́ ṣaláì dúpẹ́ lọ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń support iṣẹ́ lẹ̀ ń ṣe ibi tẹ́ ti ń mówó iṣẹ́ lẹ̀ ń ṣe ibi tẹ́ ti ń fowó ránṣẹ́ iṣẹ́ lẹ̀ ń ṣe iṣẹ́ tẹ̀dẹ̀ ń ṣe ń bẹ̀ yẹn iṣẹ́ pẹ́ṣẹ́ yẹn lọ fáàdé bíi pé owó yẹn pọ̀ nínú kò sí nínú kékeré lẹ́yìn náà ti ń mú bíbélì wá sàn kankan nípa yín ó ní ẹnìkan wà tó ń fọ́n ká ẹnìkan wà tó ń fọ́n ká ó ló sàn fọ́n ká ó ló ń fọ́n ká ó ní síbẹ̀ ẹnìyẹn ní sí torí ó ń fọ́n ká bíbélì ni ó ní sí bíbélì wá ní pé ẹnìkan sì wà tó áwọ́ that is someone that is so selfish ẹ wo àwọn ọ̀rọ̀ ayé wa o ọlọ́mọ sèmi láwọn ó ní ẹnìkan sì wà tó áwọ́ ó ní ẹnìyẹn ó ní kìkì sí àìní ni so gbogbo ẹni tó bá ti áwọ́ àìní ò bá wọn jà ogun àkọ́kọ́ fún àwọn tí wọ́n láhùn ń lógun àìní wọ́n máa ṣaláìní ni bíbélì wá wípé ọmọ kìnìún a máa ṣaláìní ibi ẹ̀sìn kan ṣùgbọ́n ẹ̀yin tẹ̀ ń wá olúwa ẹ̀ ní ṣaláìní tó dára so bí ẹ ti ń fi ilẹ̀ tẹ̀ ń support foundation yìí tẹ̀ ẹ̀ jẹ́ kójú ó tì wá ẹ̀yin lẹ mọ̀ ṣe lórúkọ Jésù Ọlọ́run ní fi yín lẹ̀ Ọlọ́run ní fi yín lẹ̀ ibi tí mo ti mọ̀ ní pé kọ́lọ́mọ yọ owó èèyàn kúrò lọ́rọ̀ èèyàn ni pé nígbà tí issue ṣẹlẹ̀ tá a ṣe foundation tó kù díẹ̀ tá a kàn tí issue kan ṣẹlẹ̀ lọ tínú bí àwọn èèyàn mi tí mo wá nu ilé ìpa fẹ́ kàn án bá a ṣe wá náà la lọ bí mo ṣe pariwo tó inú bí àwọn èèyàn lọ́wọ́ èrò wò lóòótọ́ ṣùgbọ́n ní pastor we are angry ọ̀ǹtì ìgbà tí gbogbo ẹ̀ tó kàn ta ni ẹ mọ́ bínú ẹ̀kejì tí màá wá báyìí ẹ mọ̀ tó dìde padà Ọlọ́run ò ní fi yín lẹ̀ Ọlọ́run ò ní kọ̀ yín sílẹ̀ so I so much cherish you ọ̀pọ̀lọpọ̀ yín mo lè má rí kọ́ yín gbé mo lè má rí kọ́ yín gbé mo lè má rí message yín reply níwájú Ọlọ́run àti ènìyàn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí 1099 messages ni mo fi lẹ̀ sórí WhatsApp ká tó bẹ̀rẹ̀ live 1099 messages àbí bẹ́ẹ̀ kọ́ ni níwájú ẹni tí màá lọ jí iṣẹ́ mi fún mélòó mo fẹ́ reply calls ti pọ̀ jù àti nọ́mbà ẹ wo onírìngì lọ́wọ́ mi nísà ríngì so mo lè má láǹfààní àti bá ọ̀pọ̀ yín sọ̀rọ̀ don't worry I keep praying for you mo ń gbàdúrà fún yín àdúrà mi ó dẹ̀gbà lórí yín ẹ má bínú gbogbo èèyàn kan ni mo lè rí bá sọ̀rọ̀ ìwọ tó bá ti drop voice note fine ìwọ tó bá ní lọ́kì láti bá mi sọ̀rọ̀ ògo ni fọ́lọ́run bí ó bá dé ṣàǹfààní náà ògo ni fọ́lọ́run ẹni tó ń wò nígbàgbọ́ nínú Ọlọ́run tó pè é gbàgbọ́ nínú òun gangan má ṣiyèméjì ṣe ń tọ́lọ́run ọ sí kó dẹ̀ gbàgbọ́ pé àdúrà rẹ ti gbà ẹ jọ̀ọ́ ẹ má bú ìránṣẹ́ Ọlọ́run kankan lórí live ọ̀pọ̀lọpọ̀ yín dàn sọ pé àwọn pásítọ̀ kan wà bí kan wọ́n ṣe irọ́ o àwọn èèyàn ń ṣe o àwọn èèyàn ń support àwọn èèyàn o ẹlòmíì ò fi hàn o ẹlòmíì ò fi hàn gbogbo èèyàn kan ló ń ṣe sí gbangba báyìí foundation lélẹ́yìí gbélé táwọn ń gbé sí fídíò yìí kí àwọn tó rán wa kán lè mọ̀ pé ó jíṣẹ́ tààràn gbọ́n bàbá wa tẹ́ ń sọ yẹn sà ẹ wò èmi ń tọ́jú arúgbó 1000 tí ò fi hàn èmi ń tọ́jú opó 1000 tí ò jẹ́ kẹ́ ẹ mọ̀ gbogbo èèyàn kan ní wà sórí social media not everyone will come to social media please know this and know peace ẹjọ má dá ìjà pastor ìgbà kínní kan no bọ́n kálukú bá ṣe mọ̀ ọ́n ṣe ẹ̀jẹ̀ ó ṣe ẹ jẹ́ kó kálukú jíṣẹ́ yẹn bọ́lọ̀ ń ṣe rán wọn ẹ jẹ́ kó kálukú ṣe gẹ́gẹ́ bí ìpè tí a pè oníkálukú àní jábọ́ o èmi àti yín ò ní kọsẹ̀ o ẹ má jẹ́ àkọsẹ̀ látara ìránṣẹ́ Ọlọ́run kankan ẹ fi ìránṣẹ́ Ọlọ́run kọ̀ọ̀kan lẹ̀ pẹ̀lú Ọlọ́run tó pè é ènìyàn kan ni ó dájọ́ o Ọlọ́run ló ní ìdájọ́ ṣọ́ ti kó tẹ́ǹtì dé bàbá ẹ káàbọ̀ sà wọ́n ti kó dé ẹja lọ wò ó yẹ ẹja lọ wò keep supporting the foundation keep supporting God bless you God bless you God bless you ẹ kú sẹ́mi o ẹ kú sí ẹ o bẹ́ẹ̀ tí ẹ fún wa pa ẹni ẹja wa pa wàhálà ẹ kú sẹ́mbẹ̀ yẹn wow very good wọ́n ti kó tí a dé 20 dozens of chair lágbà 20 dozens of table then 10 ńlá mẹ́jọ ònlàgbà ẹ kú sẹ́sà kí lórúkọ lè ṣe yín the unity rental
àwọn náà fi àga àti tent rent fún wa. The Lord bless you. Àwọn alága ilé iṣẹ́ wọn náà rè ẹ gbójú wọn lọ́ọ̀kan. Ẹ gbójú wọn lọ́ọ̀kan. God bless you. Ẹ máa fún iṣẹ́ o. Èwo ni abáyé rú mẹ́ báyìí? Àwọn elérú kìíní pẹ̀. A ní abáyé rú díẹ̀ ni. Ẹ ṣe gan, we appreciate you. God bless you. Ẹ̀yin bọ̀dá ẹ jẹ́ èèyàn láyé. Ẹ tún fi ìrìn náà kó ogbó ẹni. Fine. Ṣé bá ṣe ń gbé díẹ̀ náà bọ̀? Wọ́n ti dún kó bọ̀. Okay, very good, very good. Oya, òun náà ti ń jà yìí. Òun náà ti ń jà yìí. Ẹ wá báyìí. Ẹ já tó wo ẹ̀yìn mọ́tò ń bí. Bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan náà ti lóòdù ẹ̀ wá. Òdì mọ́tò méjì. Òun ni wọ́n ti lóòdù wáyìí. To God be the glory. Nta Japo, please keep supporting. The account number is there. Wọ́n ti dá Tadé, ògo ni fọ́lọ́run. Ẹ wo ìbò náà ti máa já. Mọ́tò ẹ bá a sún wájú díẹ̀. Mọ́tò ìkó lọ báyìí. Driver ilé, driver church bus dà. Kó wá tiẹ̀ lọ sẹ́yìn. Driver church bus. Bọ́bí wá fún di ẹ̀yìn. Gbé báyìí. Sún mọ́tò ilé ẹ̀yìn. Kí ó lè wá wájú. Kálátá lè já mọ́tò wọlé. Òní lónìí jẹ́ ní abẹ lọ́wọ́ ẹ̀. Kò sí wà lájọ wa ń bí ni. Má wòran. Má wòran bọ̀dá. Má wòran. Tọ̀kìlẹ̀ ń wò kọ́yà jáde ẹja. Ó kárí, ó kì í bẹ̀. Ó yá, ẹ bá wa sún ẹ̀yìn. Ẹ bá wa sún ẹ̀yìn. Ẹ bá wa sún ẹ̀yìn. Ẹ sún ẹ̀yìn, ẹ sún ẹ̀yìn. Ó yá ẹwà yẹn kẹ wá tọ̀nù ẹ̀ báyìí. Má wọ̀rọ̀ àwọn alání ogún. Àwọn alání ogún. Jésù ló ní ilé o. God bless you. Ẹ ṣeun. Ẹ máa ra ìyá wa. Ẹ ra ànúgbà. Ẹ ṣeun ẹ ṣeun wa. Ó yá ẹ yí mọ́tò báyìí. Ẹ yí báyìí jó lọ báyìí. Ó kì í sẹ́fẹ́ lọ bẹ́ẹ̀ ni, ìgò wà ń bẹ̀ yẹn o. Ó yá, bọ̀dà mọ̀ báyìí. Wà báyìí. Ó yá. Ẹ wà báyìí. Sáta wa ní sá. Mẹ́rin tó kì í. Ó yá, ẹ mọ̀ báyìí. Ó wá. Ó yá síbùtù fún wa. Gbogbo ẹ̀ lọ́wọ́ kan. Ẹ bá wa káwọn èèyàn wá bí. Ẹ họ́ dà àwọn èèyàn wá bí. Ẹ họ́ dà àwọn èèyàn wá bí. Ẹ họ́ dà àwọn èèyàn bọ̀ káwájú wá já kínní. To God be the glory. Please keep supporting. The account number is pinned. Ẹ mọ̀ bá wọn kí làwọn èèyàn fún wa ń bẹ̀ yẹn. Ẹ bá wọn we still have a lot of things to do. Lọ́la sanwó fún gbà sanwó fáwọn. Please keep supporting. The account number is 01991 31544. 01991 GT Bank. You want to WhatsApp or call? WhatsApp or call is 070 54900 751. God bless you. Atana gbede biba. Bona se me polo atana. Rata se irú atele. Is at 2020 naira. Wọ́n wọ́n ilé tata báyìí náà. Ilé ko kan báyìí. 200 lata. Ó ṣe mí ńkọ́. Tarante January. Òun lè tán fẹ́ jà yìí. Fantasy. Very good. Fantasy. Rodore. Báwa náà jà yìí. Torí nǹkan báyìí. Odidi àpò rice méjì la fẹ́ sè. Jollof rice, fried rice. Then wọ́n dẹ̀ máa ro olùbọ́ àpò méjì. Olùbọ́ àpò méjì ló máa ro. Ó yá. Gbogbo ẹ ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tó ti ń tò. Ó gbọ́dọ̀ mọ́ débi lọ́la tó bá débi omi. A dẹ̀ máa wà live láti wà lábá ti bẹ̀rẹ̀ láti parí ètò pátápátá sí ògo fún Ọlọ́run. Thank God for what he's doing through this foundation. Ó yá máa já sílẹ̀. Ẹ máa já sílẹ̀. Ẹ máa já sílẹ̀. Ẹ máa já sílẹ̀. To God be the glory. 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 Ẹ̀yin aláta ti bú ayé. Gbogbo àgbáyé ní wọ ẹ̀yin aláta yìí. Ata yìí ó ti sórí rere o. Kí wọ́n tó jí ọ́nú ayé ti wù ọ́. Kò jù bá ń lọ. Ó yẹ jáyàn náà. Èwo lélẹ̀ tomato. Ṣé tomato ni? Mi ò dá mọ̀ mọ́. Èwo tún lélẹ̀ náà. Tomato ni. Ṣé orí yẹpẹtẹ wá ń já sí yẹn ṣé kò bàjẹ́? Wọ́n ì máa sùn. Èmi ṣe bẹ́ẹ̀ báwọn náà ṣe dè orí inú ni. Èwo lélẹ̀? Ewédú nìkan rèé. Ẹ̀fọ́ ló wà nú ẹ̀. Irọ́ ewédú àti ẹ̀fọ́ lè. Ṣé ewédú eléyìí wà tó wa? Àti ẹ̀fọ́ ẹ̀yìn. Ṣé yóò tó wa?
tí ò bá tó ẹ̀tọ́ jáde lọ́la o àwọn èrò ń bọ̀ mí o àwọn èèyàn tèmi gan 1 million ni wọ́n ó yẹ já lu ẹ̀yìn ẹlẹ́mọ̀ ti da gbogbo ẹran rọra bọ̀ dá o rọra o ẹ rọra o ẹ kò lè bẹ̀rẹ̀ ẹ rà mà ẹ ṣe mà ẹ̀rọ lélẹ́yìí tẹ́ fi lọ tàbí kò ní ìdíkẹ́ gbé náà wọ́n ti ń dáná sun ẹran yẹn to the glory of God. Ògo ni fún Kristi. We praise God. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó Ọlọ́run ṣe yìí. Ó yà wá lẹ́nu tó pọ̀. Ẹ kú iṣẹ́ ń bẹ̀ yẹn. Ẹ kú iṣẹ́ ń bẹ̀ yẹn. Bó ṣe ń gbé bọ̀ ẹ kàn máa gbé wọn. Bó ṣe ń gbé bọ̀. Fine. Very good. Ẹrù sí wà ń bẹ̀. 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 To God be the glory. To God be the glory. Great things he had done. Ìmọ̀ yòókù mọ́. Ibi mo mọ̀ dénú. To God be the glory. Great things he had done. Ibi mo mọ̀ dénú. Bẹ̀ mo mọ Yorùbá ẹ̀. Ògo ni f'Olúwa tó ṣe òun ńlá. Ìfẹ́ ló mú. Okay, a mọ̀ fi Yorùbá trace English àbí. Kí la fi trace ẹ wo ẹ má wọrí. Ó yá máa bá wa jà. Ẹ má bá wa jà. Ẹ má bá wa jà. Ajaja ń jaja. Ẹ̀yin wọlé ń bọ̀ lọ́la láti anywhere dé Ìwó Road Ìbàdàn. Ìwó Road Ìbàdàn. Ìwó Road Ìbàdàn. Ó yá wọ́n ti ń gbé ẹ náà lọ. Ìyẹn tá a bá parí ìsílé ni o. Mọ́tò yẹn lọ fà o. Ẹja parí ìsílé a máa sọ̀rọ̀ mọ́tò ẹja parí ìsílé. Ẹja fẹ́ra wa balẹ̀. Àwọn èèyàn gbìyànjú náà. Ilé yìí lásán láìsí àwọn nǹkan tá a rà sínú ẹ̀ láìsí chair láìsí oúnjẹ tá a rà sínú ẹ̀. Ilé yìí pẹ̀lú ṣọ́ọ̀bù tá a kọ́ a gba 50,000 ní 12 million. Ẹ gbé ojú mi a gba 50,000 ní 12 million. Pẹ̀lú ilẹ̀ tán wọ̀lú géètì nìyẹn lọ́ọ̀kan a gba 50,000 ní 12 million. Sí tó fi ń fẹ́ sí mọ́ o ọ̀tọ̀ ní ìnáwó pàǹsí o. Ìnáwó pàǹsí ń sìn wọ́n ti ṣe 1.2 fún mi báyìí. Wọ́n ti ṣe 1.2 fún mi èlùbọ́. Àwọn nǹkan tó lọ gbé màálù. Àwọn ẹgbẹ́ alájẹ wọ́n kó 400,000 kalẹ̀. Pásítọ̀ lọ fi yẹn já màálù. Mo ní kò sí wàhálà ẹ̀yin náà jẹ èèyàn. Ẹ̀yin náà ò ní jábọ́. Àbí pé àwọn ẹgbẹ́ kan tó lè dá 400,000 pé ẹ gbà ẹ lọ fi ṣe nǹkan báyìí. Dájúdájú Ọlọ́run ní gbàgbé wọn. Ọlọ́run ní gbàgbé wọn. Fine, a ti ń lọ náà nìyẹn. Ṣé kí ni ẹ ti pín síbẹ̀? God bless you. Yes, ẹ máa ń wo donation díẹ̀ ká tó máa lọ. Ẹ jẹ́ wo bí 5 minutes. Keep supporting. God bless you. Mommy, ó pọ̀ ẹ mọ́ rí. Ẹ pẹ̀lẹ́. Sorry ma, sorry. Bọ̀dá ẹ bá dẹ̀ rọra. Dídí ọkùnrin. So God bless you. Kíni ẹ̀pẹ́ kíni ẹ̀yin ará Ẹ̀pẹ́ ṣe ń bọ̀ ni kò sí wàhálà ń bọ̀ ní Ìjẹ̀pẹ́ ní. After ọjà. Ìjẹ̀kó. Ìjẹ̀bú bí tí mọ́tò wa bàjẹ́ síta gbà wọlé. Wọ́n tún ní Ìjẹ̀bú ni. Ìjẹ̀bú ó súnmọ́ báńdìrì. Ibo wa ní kápẹ́pẹ́. Èkó ló ní. Under state wo ló wà? Èkó Lagos ni. Under Lagos àti under Ìjẹ̀bú. Under Lagos lẹ̀pẹ́. Ẹgbẹ́ yẹn ará Ẹ̀pẹ́ wọ́n lè kó lẹ́wà. À ń retí. Bukola Ajayi 10,000. God bless you, Bukola Ajayi. Bukola Ajayi, God bless you. The Lord bless you. Ẹni jábọ́. God bless you. Ẹnìkan ní ká fáwọn aládírẹ́sì àti ń pè látàárọ̀. Wọ́n ò gbọ́ ọ̀nà rẹ dé Ìbàdàn. Ṣé ẹ fẹ́ ṣe irun ni? Kí ló dé? Ó yẹ ti ṣe láti jẹta. Èmi náà fẹ́ ṣe irun lọ́lẹ̀. Wẹ́ èmi ò gẹ tèmi ni. Ẹ̀sùn mọ́ bí. Kí là ń sọ báyìí? 25. Ẹ̀yin tẹ́ ń bọ̀ láti tẹ́ ń bá ń bọ̀. Ẹ̀yin ará Òṣogbo ẹ má dé Ìwó Road o. Tẹ́ bá dé Ìwó Road wrong way ni o. Ẹ̀yin tẹ́ mọ́ láti Òṣogbo ẹ kò sọ fún driver pé after Ìkirè, after Coca-Cola, after Ẹgbẹ́dá, after toll gate wọ́n á já yín ní Olúwo ẹ dé Ìwó Road. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń bọ̀ láti Èkó ń bo Ọ̀yọ́ bó tún ni tẹ́ ń bọ̀ láti London fara London wà lọ́la ni wọ́n lè dọ́fẹ́ wá ẹnìkan ní dádì òun ò gbé plane débì lálẹ́ kò sí wàhálà
àǹtí kan bá mi sọ̀rọ̀ lánàá ní dádì táwọn bá dé àwọn ẹ̀rẹ̀ sí ilé táwọn lọ́tọ̀ àátún màálù ti yín pa kò sí wàhálà. So God bless you. Tẹ́ bá ń bọ̀ láti Òṣogbo ẹ má dé Ìwó road ẹ drop ní Olúwo ẹ̀yin tẹ́ ń bọ̀ láti Èkó ẹ dé Ìwó road ẹ dé Ìwó road ẹ bá dé Ìwó road ẹ wọ mọ́tò tó lọ sí Ẹgbẹ́dá Olúwo ẹ sọ̀kalẹ̀ ní Olúwo tẹ́ bá sọ̀kalẹ̀ ní Olúwo ẹ fọ̀nà méjèèjì tẹ́ bá fọ̀nà méjèèjì ẹ ra wọn lọ́kadà ẹ sọ pé Àgbàlá Gabriel ẹ lọ then church bus wa máa wà ní títì lọ́la láti fi rọrùn fún àwọn tó bá ń bọ̀ láti máa gbé wọn wá gbé wọn padà ìwọ ló ń bọ̀ láti Libya kò sí wàhálà kò sí wàhálà. kò sí wàhálà kò sí wàhálà ẹ má bá mi wo donation láàrin ìṣẹ́jú márùn-ún ó yá àwọn tó máa kọrin fún wa lọ́la a máa fún wọn ní token ẹnìkan pè mí láàárọ̀ ó ní dádì fáwọn tó ń bọ̀ wá kọrin yẹn ó lóun fún wọn ní 20,000 naira àwọn pain and pressure band tí wọ́n ní ìpèníjà ojú gbogbo wọn pátápátá náà ní ìpèníjà ojú I say God bless you God bless you mo dúpẹ́ Godwin God bless you ẹnìkan sọ̀rọ̀ volume ó ti tán God bless you ẹ ṣé o God bless you mo dúpẹ́ Godwin Ẹkúndayọ̀ ẹ ní jábọ́ ẹ ní mọ ìbànújẹ́ it shall be well with you in the name of Jesus ẹ ṣé o God bless you God bless you àwọn crew wa bá wa gbàdúrà fún wọn please support our crew odidi bàbá ẹ wo àwọn náà wà ń di ẹran ẹ bá ń gbé àwọn náà wà ń di ẹran ọ̀pọ̀lọpọ̀ wọn náà wà ń di ẹran wọ́n ti ṣiṣẹ́ látàárọ̀ àwọn náà wà church bus káàkiri àjẹkán ráyè anything crew ni wọ́n bá káàkiri ara wọn ni wọ́n pọ̀ gan àwọn míì àti fún wọn níṣẹ́ they are trying ara wọn ló gbé fọ́tò dání yìí wọ́n pọ̀ bẹ́ẹ̀ dáadáa so alóbìnrin inú wọn in fact mi lè dúpẹ́ lọ́wọ́ wọn tán so God bless you we love you ẹ ṣé o ó kù ṣẹ́jú dẹ̀ Akínbọ́lá àbí ẹnìkan ló ń sẹ́yìn tẹ́lẹ̀ láti access ẹnìkan ní GT ò dá látàrọ pọ́ùn try láti ṣòwò. Sunday Adétìmẹ́yìn God bless you Ajayi Olúṣọlá the Lord bless you we love you it shall be well with you Ajayi Olúṣọlá thank you so much Ajayi Olúṣọlá ẹ ní jábọ́ God bless you ẹ ṣé o donation coming in fún àwọn iṣẹ́ pẹ́pẹ́pẹ́ tó kù iṣẹ́ pẹ́pẹ́pẹ́ tó kù pẹ́pẹ́pẹ́ tó kù Ajayi Olúṣọlá ẹ ṣé God bless you ẹ ní jábọ́ the Lord bless you a ti wà lójú ìnáwó àwọn àlejò wa ti ń dé àwọn èèyàn wa ti ń dé káàkiri ẹ ṣé o ẹ ṣé àwọn kan dé láti Sambisa ṣáwọn ará Sambisa ti dé ni àwọn ará Sambisa wọn ti dé ok wọn láàárọ̀ lànà máa dé ó dà ebo làwọn tó wá dúró ti dé mo ṣe bí Sambisa náà pè àtẹkọ ni Sambisa mo pè ẹpẹ ẹ bá pray fáwọn crew wa o ẹ dẹ̀ rán mi sí wọn the Lord bless you it is well with you God bless you mi lè ṣaláì má gbàdúrà fún yín ẹ ṣé o Naomi wise cracking God bless you I love you sister the Lord bless you wonderful sister wise cracking of Naomi the Lord bless you I love you ẹ ṣé o the Lord bless you àmọ̀rí tí yín lọ́la àwọn àgbà blogger báyìí o ẹ ṣé gan God bless you ó yá kí ló ń ṣẹlẹ̀ ẹ bá wa wò mo fẹ́ máa wò ẹnìkan ló ń fún màmá ní Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ ẹ̀dá ò lárò pin òótọ́ ni o donation still coming in your token is not small. Whatever you're giving is not too small. We are appreciating everything that comes in. Gbogbo nǹkan iná ló ń do dídí tá fi ń ṣun gbogbo. God bless you. We love you so much. Àti já ọjà màmá ó wà nínú store foundation. Tán bá parí ìṣílé, a wá kó wọlé àfẹ́ kó dàpọ̀ mọ́ra wọn. Àti já ọjà wọn. Everything ti wà in set. Tá bá parí ìṣílé, a fúnra wa lọ́jọ́ díẹ̀ sí. A wá máa sọ̀rọ̀ mọ́tò. God bless you. We love you. Mo mọ̀ pé tá bá láṣì mọ́tò pẹ̀lú lé àwọn èèyàn ready. Mo mọ̀ but ẹ jẹ́ fún àwọn èèyàn mi lọ́kàn balẹ̀. Oníkálùkù náà lan tó
tó pọ̀ kọjá níbẹ̀ yẹn. So I really want to appreciate you. Donations still coming in. Mo rorúkọ gbọ́ ẹ̀yin báyìí. Kíní yẹn lọ mo ń rí. Ó yá comment báyìí jẹ́ máa wo comment rẹ̀. Ṣé n porúkọ àwọn èèyàn? Mo máa ṣe live ní 8 láti pray fún àwọn èèyàn. I'm coming live by 8 p.m. to pray for each and every one. And then the first day fasting and prayer yẹn. Mo ń bọ̀ láti wá gbàdúrà fún wa. A ní ìṣẹ́jú márùn-ún sí, more donations still coming in. More donations still coming in. Nikki Ahmed, God bless you. Honor my sense our foundation. God bless you. Our crew rather. God bless you, man. Thank you so much. The Lord bless you. We love you. God bless you. God bless you. God bless you. I'm reading comments now. Agbala Gabriel ni o. Ẹ máa ń sì pé Agbala Daniel wà. Agbala Gabriel là wà. Agbala Gabriel. Májẹ̀mú kan ni láti kékeré. Agbala Gabriel. The name of our church is Agbala Gabriel Apostolic Church. Orúkọ foundation wa ni Agbala Gabriel Old Age Home and Charity Foundation. Orúkọ àwọn estate wa ni Agbala Gabriel Estate. Agbala Gabriel ni. God bless you. Keep commenting. Èmi náà go need rest. I know I need rest. I know. En tó lóhùn nílò ọmọ, ó gba ọmọ rẹ̀ lórúkọ Jésù. Mariam Balogun gba ọmọ lórúkọ Jésù. Shall be well with you. We love you. God bless you. Donations coming in. Èmi gan ni mo rí ká fúnra mi báyìí. Network Dambi. In fact, ibi gan lè ká máa pè ní network ire. Network yẹn dúró gédégbé. I have just 4 minutes left. 4 minutes left. God bless you. God bless you. God bless you. Ẹ ṣé Adétòrò Ọ̀ṣunwẹ̀. God bless you. I appreciate you. God bless you. Donations coming in. God bless you. Ẹ ti ṣe gan lọ́pọ̀lọpọ̀. And dúpẹ́ ẹ ti ṣe gan lọ́pọ̀lọpọ̀. God bless you. Èní náà ló pin. The Lord bless you. We love you. Gan tó bá yá gan love tá ń pè gan mọ̀dẹ́rù bá ń gan fúnra rẹ̀. God bless you. We have 3 more minutes to go. God bless you. Ẹgbẹ́ sọ́dọ̀ àti Ronke wọ́n ti ń ṣerun ọdún. Kẹ́ ẹ bú wọn pé wọ́n káre wọn. Èmi ò tí ì ṣerun, àwọn ń ṣerun. Kò sí wàhálà o. Àwọn ìjókòó àwọn ń ṣerun, èmi dúró mo ṣe bí ó ṣe dá. Èmi ò lọ ṣerun mi lára. Irun obìnrin a máa pẹ́ náà. Ẹ máa ṣerun pẹ̀lú àlàáfíà. Yóò fi ti yín lórúkọ Jésù. Irú orin wo lẹ fẹ́ dì? Ṣé kọjú sọ́kọ Kàyìnsálẹ̀ ni? Àbúrò èwo ni? So God bless you. She's happy. Inú wọn dùn, inú mi dẹ̀ dùn. Inú mi máa ń dùn tí inú èèyàn bá ti dùn. Inú tèmi náà ṣe máa ń dùn. Tí inú èèyàn bá ti ń bàjẹ́ torí pé inú ẹnìkan ń dùn, inú ẹni yẹn ò lè dùn títí láé. Bẹ́ẹ̀ tí inú rẹ bá ti ń dùn pé inú ẹnìkan ń dùn. We are going to that only live mi láti ṣe ní 8. God bless you. It shall be well with you. Mo gbàdúrà fún wa, àní rí bànújẹ́. Ẹ ṣàmì ìṣẹ̀lẹ̀ tó lè mú ẹkún wá fún ẹnikẹ́ni tó ń wò wá lọ́wọ́lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ yẹn ò ní ṣẹlẹ̀. Ogun ń bọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ogun yẹn kò ní gbé wa lọ. Lábẹ́ ohun gbogbo, àárín ààbò kó dájú lórí wọn. Bíbélì pé mi ó pa àlọ àti àbọ̀ yín mọ́. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́ ń bọ̀, Olúwa yóò pa àlọ àti àbọ̀ mọ́. Olúwa yóò ṣàánú fún wa. Lábẹ́ ohun gbogbo, a ó rí orí ọ̀fẹ́ Ọlọ́run. Kí ọdún yìí tó parí, a ó jọba ara wa yọ̀. Agbala Gabriel Foundation máa lọ sókè sí. Ilé màmá tún sun sí. Lẹ́yìn ilé, Ọlọ́run tún lè kọ́ mi fún màmá. Because orí ọjọ́ alẹ́ ni, ògo ọjọ́ alẹ́ ni. Màmá oore yẹn ò ní pin báyìí. Oore yóò mọ tẹ̀síwájú sí. Gbogbo ẹni tínú rẹ̀ wá dùn. So tínú ẹ bá bàjẹ́ báyìí, òjèjé inú ẹ dùn. Kó má gba ìdàkejì ẹ̀. So gbogbo ẹ̀yin tínú yín dùn sí n tó ṣe lọ́wọ́, tínú rẹ̀ dùn ni o. Àwọn ìpele èèyàn méjì náà ń follow èèyàn. Àwọn tó ń follow rẹ̀ dáadáa àtàwọn ẹ̀mí aláyànlé. Àwọn monitoring spirit. Àwọn yẹn wọ́n kíni, ẹ̀mí aláyànlé ni wọ́n. Wọ́n ń wò ọ́ ṣùgbọ́n wọ́n fi inú bá ọjà pé kíni ó tútù dé. Kíni tó nìkan ni. Wá ẹni Ọlọ́run bá ṣàánú àní ó gbà fún. Ẹni Ọlọ́run bá gbà fún àní ó gbà fún. Kò sí n tó fẹ́ ṣe sí. Ọlọ́run yọ́nú sí yẹn, ìwọ ń bínú sí, inú ẹ bu. Òrórùn sá. Ògo ni fún Jésù. So gbogbo ẹ̀yin tí inú yín dùn sí tó ń ṣẹlẹ̀ yìí, inú yín máa dùn kálẹ̀. Òkúta tí a kọ̀ sílẹ̀ níyín, ẹ padà di pàtàkì igun ilé. Ẹ rògòlò. Ẹ dẹ̀ rí ànúgbà. Ògo ni fún Jésù. Olúwa lọ́la gba ògo. Òjò ó gbọ́dọ̀ rọ̀.
lọ́la Olúwa kó gba gbogbo ohun tá jẹ tá mu tèmi ọkọ jẹ ná torí mi máa kọ́ bẹ̀rẹ̀ oúnjẹ yẹn n tí n bá ti jẹun tẹ́ anybody gbọ́dọ̀ jẹun ṣé ká ṣe bẹ́ẹ̀ máa Jésù àmàlà 2 gbogbo táwọn yóò jẹ lọ́la Olúwa kó yà sí mímọ́ ọwọ́ tí ó dáná Olúwa yà sí mímọ́ gbogbo àwọn àtàyè ẹran ìmọ̀ọ́lù àti oróhùn kẹ́kẹ́ fúnra wọn àtẹ̀mí Olúwa yà wá sí mímọ́ ọwọ́ tá a fi bu àmàlà lọ́la rè Olúwa ti nawọ́ yẹn sí ẹ̀yin wọlé jàmàlà lọ́la àdàbí tá ìbá ní jàmàlà ló kù tó o bá ti náwó ò ní jẹ kàlí Olúwa kó yà ọwọ́ yín sí mímọ́ ọwọ́ tá ìfi gbàmàlà kò ní gbàbọ̀dé èyàn máa ṣe ń jẹ fún rẹ̀ kó tó gbàbọ̀dé fún rẹ̀ Ọlọ́run pa wá mọ́ á rí àánú gbà Jésù Olúwa wa ẹ já lọ prepare life for church ẹ ṣé God bless you ṣọ́ọ̀ṣì yá. Mama, Mama, God bless you. Ẹ kú iṣẹ́. Ẹ ṣé sà, adúpẹ́ sà. Orúkọ Jésù ẹ̀ǹdì ní òjò. Jésù ló ṣe. Sàtánì ò ní ìbàjẹ́ o. Ẹ ṣé gan ni sà. Ẹ ṣé gan. Ẹ pẹ̀lẹ́. Ẹ kú ẹwà. Ṣèbẹ́ wà ní orí àbí? Ẹ kú ẹwà.